Kini kilo èlò ló kù gbé báàgì ni wá ìyanu network ó ti tó ó ti tó. Ẹgbà kala máa kó fún báyìí. Ó ti tó. Nikepela. They are all here. Bosse, Yoko Bombita. Everybody is here to give the last respect. Auntie Wumi is also here. This is Auntie Wumi. She's also here. Shoyabi. Ọkùnrin bẹ́ẹ̀ kì í lọ́ọ̀kẹ́. Ó bá jì í lẹ̀. Ẹ gbé síbẹ̀ ọmọ fẹ́ lọ ṣe nǹkan. Bẹ́ẹ̀ ni ó tutù. Ìlọrin tè. Ṣé wọ́n ti wọ́ kí? Ọlọ́run asálà. Aditoyin. Bẹ́ẹ̀ni. Fún mi báyìí gan, kámẹ́rà kan lọ bí pé wà. Ọkúbá. Àwọn kìnnìbà. Àwọn oníkẹ̀ẹ́ pẹ̀lú. Bọ́sẹ̀. Òkú sì wà ní mọ́tò. Wọ́n ní kó lọ ṣàlù àlá lọ́hùn-ún. Máa kí ló bí mi ń di o.
Lanco is here too. Lanco. Ṣùfọ́ iṣẹ́ tó yẹ kó máa ṣe ni. Màmá fíìmù everybody. Wọ́n fẹ́ ṣe ní sẹ́kì tẹ̀ bí báyìí o. Finish ní tó bá lọ tán. Di fíìmù ló yẹ rí báyìí sọ̀rọ̀ gan mo kàn wò pé gbogbo àwọn iṣẹ́ tó wà lórí fóònù mo kàn wò ní pé pákó yẹn náà la máa lò pákó yẹn bá bọ́ síbi tàbá lè fi pákó yẹn gbé kò sí wàhálà. pákó yẹn náà nìkan bí yàn kan bọ́ sẹ́gbẹ̀ẹ́ mẹ́rin ibi lẹ̀kùn yẹn kó sílẹ̀kùn yẹn. bọ́ yẹn kọ́ yẹn dà. Oya oya ẹ wá sọ fún ọ̀tún ẹ bá wọ́n pọ̀ ẹ bá wọ́n pọ̀ ẹ bá wọ́n pọ̀ ẹ bá sọ sí ẹ bá wọ́n wá ẹ bá wọ́n oya ẹ má gbà ẹdú sọ ẹ káwọn tó máa. Oya ẹ wá bá wọn kọ. Ọjọ́ bá kí n kọ́ máa dèbí nà. Nígbà tí wà ó kì í ẹ tó wọn yà kó lọ wá sí ẹ lọ síwájú ẹ lọ síwájú. àǹtí mi abẹ́ kí òun sí wọn lára mò ń bọ̀ máa pè é ẹgbẹ́ ilé ìṣílẹ̀ díẹ̀ ó ti dàbẹ́ yẹn. Kíni wọn ni kẹ bá mi gbé bá lọ fún wọn ẹ bá mi gbé yẹn lọ fún wọn sẹ ẹ bá mi gbé yẹn lọ fún wọn mò ń lò yín. ẹ má dùn síwájú ẹ jọ ẹ wá báyìí. hello tí wọ́n kírun sí ìwọ̀n lára ẹ má lè gbé tó bẹ́ẹ̀ ṣiṣẹ́ ẹ kúrò bẹ́ẹ̀ náà tí wọ́n lè di sí ìwọ̀n tó ẹ máa ṣe bá bẹ́ẹ̀ ṣe. Mẹ́ta márùn-ún méje ọkùnrin àtòbìnrin tó sábà
Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. Ini ya ibi ìfẹ́ fún omi parí nìyẹn gbogbo wa mọ̀ sí ìdẹ̀jọ́ ibi ìfẹ́ fún náà ni àwà báyìí kí Olódùmarè kí ọlọ́ba wa tẹ́ wọn ẹ má bẹ sún àjẹ sáàkì o. báyìí gbé kí ẹ máa gbó. orí ni kò ti di mí. orí ni ẹni ké. orí ni ẹni ké. ẹni mú dáadáa. Agbani jaro o ma ṣe o de lo jókòó sí. Ẹyẹ ní sùúrù. Má pa ẹ mọ ṣí ọmọ kù. Má pa ẹ fún. Ó ṣá. Oya má pẹ́ wọ́n ní láti tu okùn rẹ̀ máa fi rẹ̀ adé ní tu rẹ̀ wà má láyé. ẹ jẹ́ rọra ẹjọ́ tó lọ mo kọ́ ọ́ ẹ mọ̀ ń bá irú ẹjọ́ ni ẹ ọ̀sìn gbọ̀wọ́. Bọ́bọ́ tó ti ṣe bẹ́ẹ̀ ó ti dá tó ti rìn wá. Ilé ìwòsàn tí ò bá lára. Kata ajar ke masih semua. Ada apa saja apa buat, Alo ní bíléèdì lọ́wọ́. Ẹjọ́.
jẹ́wọ́ ní blade. Tí ọmọ wa pè wá sí àmì lè dá lóhùn. Olóyè. Ẹjọ́ tó alájọ òní fún ọmọ ewé yẹn. No, rárá ẹni àwẹ̀ kọ̀ ẹ jẹ́ kó lélẹ̀ ilé tó ní kíní. صلوا على النبي الكريم صلوا على النبي المصطفى اجايهم بان محمد الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور جماعة اجاني الحمد لله اجاني الحمد لله اجاني ọpẹ́ wala de yóò máa tọ́ fún lákàyè lómi pé kí ló ń ṣàfà àti ń dúpẹ́ torí pé alápàdúpẹ́ lọ́lọ́run bí brọ̀dá wa Abdulrahman tó bá jẹ́ kó ya wèrè ni báwo láti máa rí lẹ́nì àbí tí nǹkan kan bá ń ṣe táwa náwó lé lórí àpàdà tọrọ kún fún ni àmẹ́lẹ́ ìtọ́lọ́run ṣe yìí náà ọlọ́run ṣe kí ni ọlọ́run fi kó láṣìírí ni ọlọ́run kó wá wọlá àlùbáríkà lẹ́ Muhammad òun àkọ́sọ ẹjẹ́ ká farabalẹ̀ ẹjẹ́ adákẹ́ ẹjẹ́ kun torí ọlọ́run ìpẹ́yìn là ń ṣe yìí o kò sí nǹkan míì mọ́ o àdúrà ló kù o ya Abdulrahman tí Múkàrí àti Nàkírí bá dé tọ́ba bí ẹ pé má rọ̀ fúnkà mẹ́ta lọ́lọ́run rẹ jẹ́ kọ́ mọ̀ pé Allahu Rabbi ọlọ́run lọ́ba tó sí nígbà tó ń bẹ láyé ya Abdulrahman bí àwọn màláìkà bọ́ bá dé méjèèjì tó máa ń dé wá bòkúnnù sàárè tọ́ba wá dé wá bá yín pé kí ni nǹkan dáló ànábì wo ló tẹ̀lé jẹ́ kọ́ mọ̀ pé àná Muhammadu jíṣẹ́ rẹ̀ nígbà tó ń bẹ láyé táwọn màláìkà bá ń béèrè lọ́wọ́ ẹ̀ ń bẹ kí ni nǹkan tó wá gbélé ayé ṣe o tọ́mbẹ́ wàyí kọ́ mu sọ́lá wákàtí márùn-ún ẹ̀ òun ló ń kí gbé wákàtí márùn-ún yẹn kò bọ́ lọ́wọ́ ẹ̀ nígbà tó ń bẹ láyé wàyí dáwù zakat yẹn náà òun ṣe kí ni òun yàn bá gbára yẹn ṣe ká wà sọ́ọ̀mù Ramadan bí Ramadan bá débi tí ń bọ̀ lọ́nà yìí ìwọ náà ó ṣe kí ni ó gbà ó fi ṣèbádà fọlọ́run wà á dùn bẹ́ẹ̀tì bó bá lówó ní nígbà tó ń bẹ láyé ni ìwọ náà ó ṣe kí ni ó lọ Mákà ìyá Abdulrahman àtúntún ẹ pẹ̀lẹ́ kan sí ìpéjọ wa lẹ́nìí kò sí nǹkan kan tá a fẹ́ dá wájú ọlọ́run kò sí jílẹ̀bẹ̀ kan tá a fẹ́ jẹ ní ká máa bẹ lọ́run lọ bí kọ́lọ́n bá wa forí jì í kọ́lọ́n bá wa kẹ́ kọ́lọ́n bá wa gbàbọ́ rẹ̀ kó tó ṣe láyé ní dáadáa ọlọ́run má fi láàdá ìgbún bí Múkàrí àti Nàkírí bá dé ọlọ́run o ìbéèrè yẹ ọlọ́run bá wa ṣe ní rọrùn ọlọ́run bá wa ṣe ní rọrùn ọlọ́run bá wa ṣe ní rọrùn gbogbo apáta á pọ̀kàn wa sófo Suratul Mulku ẹyọ kan tálẹ́ Muhammad ní ká máa ké ní èjì sáré sórí tá a bá ti ké àkọọ́lẹ̀ ń bẹ fún pa àná Muhammad ó jẹ́ kó yí wa nígbẹ́gbẹ́ tá a bá ké Suratul Mulku fókù gbogbo ìbéèrè tó bá béèrè àwọn ọlọ́run ń ṣe nírọ̀rùn fún Alhaji wa Abdulrahman
Adékúnlé Ọlọ́run ò bá a ṣe nírọ̀rùn fún un olú àkọ́sùn tí ó sùn nínú sàárè rí kò síyàwó o kò sọ́mọ o kò sẹ́bí o kò sólólùfẹ́ kan òun nìkan ló kù báyìí òun àti dáadáa rẹ̀ Ọlọ́run kó wọlé Suratul Mulk náà Ọlọ́run bá fi ṣàlékún kẹ́kún Ọlọ́run bá fi ṣàlékún kẹ́fún fakulitu sẹ́kìmínú rabbakum innahu kana ghafara yursilu samaa alaykum midrara wa yumdidukum bi amwalin wa banina wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara astaghfirullah Allah 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 astaghfirullah illallah ghafurur rahim illallah annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist la ilaha illa huwa al azizul hakim falamma hannahu la ilaha illallah la ilaha illallah la ilaha محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على محمد وسلم 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 اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق الآيات الماء سكنا صراط بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله ورحانه وجنات نعيم فراه وريانه وجنات نعيم فراه وريانه وجنات نعيم فراه وريانه وجنات نعيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق السبع سماوات طباقا من ترى في خلق الرحمن من تفاوت في خلق البشر ترى من فطور ثم يرجع البصر كالرجل ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم أصحاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها كما الجامعين تكاد تميز من الجيش كلما ألقوا فيها فوج سلموا فتنزلوا ولم يأتكم نذير قالوا بلى قد جاءنا النذير فكذبنا وقلنا ما أنزل الله من شيء ولأنتم لا ترون الجن وقالوا لا كنا نسمعون إن الذين ilé ọmọ pé bẹ́ẹ̀tì kan ní ìwà rọ̀ fún ẹ̀. No, no phone no, I'm not busy. I think it. Ẹ jọ̀ọ́ ẹ̀yin náà kọ́wọ́ yín láti bá. mọ́tò àwọn ẹlẹ́ṣọ́ ẹ̀. àwọn èèyàn kọ́mẹ̀tì. tó bá lọ sí wọn ó lè fi kọ́ ọ̀pọ̀ náà fi jẹ́ ìlú.
Ẹ máa lọ tún ẹ padà káyìndì. Ó bí ya ẹ̀rẹ̀. Ó bí ya ẹ̀rẹ̀. Adọ̀tí èrè. Ọyọ́ yẹ ẹ̀kọ́ náà tó bẹ̀rẹ̀ lọ́wọ́. Èmi ló bá dẹ̀. Ó ṣe pé ṣe nọ́mbà yìí sọ kiri. Ẹ̀rí kọ́ náà wà jẹ́ ìgbìmọ̀ parí tẹ́lẹ̀. Ṣẹ́wọ́n pé ọjí àlọ́ gbé báyìí. Wọ́n ń béèrè àwọn colleagues báwo like mọ̀yì àwọn tó wà ń bíbá yìí. A lot of the colleagues are here. A lot of them. Bye for now.